Mashallah. Bísí ológe, Bísí ológe, abọ́ba aláwòrán dákun mọ́ wa ẹ nínú jẹ́. Bísí ológe, alẹ́ mi mọ́lé iṣẹ́ kan tí wọ́n máa ń gbé ní síta. Èmi mọ́lé iṣẹ́ kan tí wọ́n máa ń gbé ńláńlá ṣe. Iléeṣẹ́ Bísí ológe so ti wo wọ́n ní Bísí ológe lọ YouTube Bísí ológe on Instagram Bísí ológe on Facebook Bísí ológe on all platforms Bísí ológe àwọn nílé iṣẹ́ tí ń gbé ní síta ayẹyẹ tó bá tànà dùn lẹ̀ lẹ́tì máa rí Bísí ológe òde ìdùnnú táyé ti dòrè mọ́ lẹ́tì máa rí Bísí ológe aṣàdúrà fún Bísí ológe ṣàlékún ọlá Bísí ológe ṣàlékún ìbùkún Bísí ológe kí iléeṣẹ́ Bísí máa lọ́ọ̀lẹ̀ iléeṣẹ́ Bísí ológe ẹ máa wo Bísí ológe show. They are the best and they are giving the best because they are trying their best. God bless everyone for viewing Bísí ológe and streaming it, then following their page. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọmọ bàbá ọgbẹ́ mi ṣeré. Gbàtí mo kọ́ ọmọ bàbá ọgbẹ́ mi ṣeré. Gbàtó tún ya ni màmá ń fojú fẹsẹ̀ rí. Gbàtó tún ya ni màmá ń fojú fẹsẹ̀ rí. Gbàtó tún ya ni bàbá ń já mi lọ́rẹ́. Gbàtó tún ya ni bàbá ń já mi lọ́rẹ́. Wọ́n ṣe fún mi lọ́yọ̀ mú, mo tẹ́jú lẹ́yìn tí bàbá. Wọ́n ṣe fún mi lọ́yọ̀ mú, mo tẹ́jú lẹ́yìn tí bàbá. Iṣẹ́ tẹ́jú lẹ́yìn tí màmá, orí nínú ojú bàbá. Iṣẹ́ tẹ́jú lẹ́yìn tí màmá, orí nínú ojú bàbá. Ó pé kọ́mọ mi dàgbà, ó dolówó. Ó pé kọ́mọ mi dàgbà, ó dolówó. Ó dolówó. Ó pé kọ́mọ mi dàgbà kó dọlọ́lá. One more time. Kó dọlọ́lá. One more time. Kó dọlọ́lá. Ó pé kọ́mọ mi dàgbà lẹ́ni ayé fẹ́. Lẹ́ni ayé fẹ́. Ọ̀rọ̀ òbí lára ọmọ. Ọ̀rọ̀ òbí lára ọmọ kò ṣe kó kéré mo ti sọ. Ìgbàgbọ́ ló ń gbé láyé ọba tó ti fi èrè òkú. Wọ́n ṣe bá ọlọ́run tó láyé ọba tó ti fi èrè òkú. Lágbára ṣe lágbára tó kò sẹ́ni tó lè mọ̀ ní òkú. Ìgbàgbọ́ náà lókè èlédùn mẹ́rin. Olùkápá ayé ní ìfẹ́lú sọ́mọ méje.
àròlé Ṣàngó ló ń kọrin. Aṣíwájú fún gbogbo ọmọ Òṣùpá ní ìdílé gbogbo. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ agbára kan. Olókìkí ló kú wá ní òòlàwà ni. Òde ọba onígbẹ̀dù náà ń ṣe lẹ́nu. On the 11th of June 2025, òde ọba onígbẹ̀dù àròlé Ṣàngó ṣáádáwà. Olókìkí ló kú mọ́tò lọ́ọ̀rẹ́. Bọ́dún bàbá ní ìlàyọ̀ ó yẹ kó dúpẹ́. Bọ́dún bàbá ní ìlàyọ̀ ó yẹ kó dúpẹ́. Aṣíwájú adúpẹ́ fọlọ́hún ọdún bá wà láyọ̀. Bọ́dún bàbá ní ìlàyọ̀ ó yẹ kó dúpẹ́. Lóní ọ̀rọ̀ mi dọ́pẹ́ mú wọn. Ṣokunlé lábẹ́rù tòde náà ò tó báyìí. Òmò níwọ̀ ò lọ́bẹ̀ kọ́nà ò tó kó yọ̀yọ̀. Ìtẹ̀ mọ́dì ìtẹ̀ máa ọlọ́jà ìwò ní kí lọ. Wọ́n ti ẹgbẹ́ pàrọ̀ kọ́ ká ní ìtẹ̀ mọ́ ọlọ́jà ìwò ní kí lọ. Ọ̀tẹ̀ láyé ti bọ́pá àbí ọ̀nà ẹ̀bùn kẹ́bí wọ́n tún ní. Ṣẹ̀bàtà ti tọ́lẹ́ta, ṣẹ̀bà ti yàwó lọ́wọ́. Ṣẹ̀bàtà ti tọ́lẹ́ta, ṣẹ̀bà ti yàwó lọ́wọ́. Ọ̀tẹ̀ bá dọ́gbọ́, lọ́gbà gbogbo ọmọ jẹ́. Balógun ní Ìbàdàn, lójú balakọ̀, ló mú wá bí àkìrí, ló gbógun lọ́ra rẹ̀, lórí ìwé délé tó. Ọ̀rẹ́ mi kí ló fẹ́ kọ́ lọ́wọ́? Tóbi dá ẹ̀ lọ́la, kí ló fẹ́ kọ́ lọ́wọ́? Tóbi dá ẹ̀ lọ́la, pàdé mi ṣoṣo ìdóbi kọ́ lọ́wọ́. Ọlọ́run mo kọrin mo sọ wípé má jẹ́ ṣàṣedànù ní ayé mi.
bí eré wà ẹsẹ̀ àyẹ̀kú yasíwájú ẹsẹ̀ eré bí eré ẹsẹ̀ eré bí eré òwe ẹsẹ̀ eré bí eré wà ẹsẹ̀ àyẹ̀kú yasíwájú. àfi oníkàdúró ṣáádà wá wá. ọba àdúyọ̀ kí ni yẹ kí ni máa ti wù. ọba bá ti wá ti múlò wá. bàbá mi aláìlè wá ti wù bàbá mi. ọkùnrin ìrísíkàtì ìrísíkà àjọ àdùnní wa. àdùnní ayájí bùlù bàbá mi. ọba bá ti wá jí bùlù bàbá mi. ẹkú ọdún ẹkú yèédú. òdi ọba onígbẹ̀dú àwọn olùsáfò ìṣàlà oṣù lọ́wọ́ lọ́dọ̀ kábíyèsí ọba abúlé máṣí wáyé ọba ajíbùlù bàbá mi dada. àkìíbá àkàtà lọ́wọ́ àkìtì ọba máa ti rò pé kádébẹ́ lórí ìbàdàn ò pẹ́ lẹ́sẹ̀ bàbá mi. ọkùnrin ìrísí kàtó wà ládùn ní wa àti ìmúlù bàbá mi. bàbá síkí láti wá ní ìmúlù bàbá mi. bàbá sì ní kọ́ á ní ìmúlù bàbá mi. ọ̀làwálé àti ìbùlù olórí àdórí màmá ọláìtọ́ abdulkọ́ nínú olórí rìsíkà o màmá ọláwùmí àti ìbùlù màmá ọlá ní ìbọ̀kọ̀ni àti ìbùlù oṣù. Bàbá Dáwálé Ajíbólú, bàbá Láìtọ́ Ajíbólú, bàbá Dáwọ́bí, bàbá Ọlánìyí, olókìkí inú kúmọ̀dọ̀ lọ́wọ́lé. Bàbá olówó odò, ọmọ Ajíbọ́sì, ọmọ Ajíbẹ́gbẹ́lẹ́ ọkùnrin ìkàlẹ̀ ìrọ̀mọ́ Mátíù. ọmọdé bẹ̀rù máma àjọpẹ̀kọ ẹrú ní ìsinmi akọ́kiri síbi o ọba máa ti hù bàbá mi. Ẹ bá jayé títí etí inú ẹ má ṣe gbàgbé ẹ bá rí ní olówó orí mi aláàánú mi ni bàbá mi àwọn èdè sábòrò tí wọ́n kúrò mọ́wọ́ sí mi. Àkú ìgbàlẹ̀mọ́ òní ọmọ olóòtórí lọ́jọ́ sátidé tó ń bọ̀ yìí àwọn ìdòsápò ló máa ṣeré fún wọn. Abẹ̀rẹ̀ pàṣọ bí pàṣọ níjọ́ sátidé á lè jù. Lọ́jọ́ káwíyèsí olóòtórí ó ń torí oyún. Ẹkú yìí ní àgbàgbà
bí wọ́n ṣe pọ̀ lọ́wọ́ kábíyèsí tó tí wọ́n jẹ́ bàbá fún mi. olùdó ni wọ́n ní ọmọ tèmi lélẹ̀ àfi ká gbé ká àti ọmọ. bàbá àbọ̀dé ìlànà wá síwájú. owó olùdó mi ni wọ́n tán àwọn ènìyàn náà kò kábíyèsí. olókìkí ló kú mọ́ ìlú lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ sí ni bàbá káàdì òbátá yìí. bàbá ẹbí jọbí mi lọ́wọ́ méjì bàbá mi. ìbùdó ọmọ wọn ti wá sí ìbùdó àyíké wa. gbogbo nípa lọ́wọ́ àárò orí ẹ̀kú ìkàlẹ̀. gbogbo lóye àárò orí ẹ̀kú ìkàlẹ̀. olùdó mi.
pè dàpọ̀ bá pè gbogbo nǹkan àlọ́ bàbá. Ọba Adébúlù ọba bá délé bá lóko bá lọ́dọ̀ òun ó dé gbogbo nǹkan. Gbogbo nǹkan lọ bàbá nígbà òǹkọ́ ọba pè dàpọ̀ bá pè gbogbo nǹkan àlọ́ bàbá. Ọba bá délé bá lóko bá lọ́dọ̀ òun ó dé gbogbo nǹkan àlọ́ bàbá. Ojú ọ̀gá náà tó fi máa ṣe é. Alájà Búkáyà tó ọmọ balógun, ọmọ balógun. Sáyidì ọ̀gá náà sanwó mi, gbogbo wá sí mi. Pẹ̀lú Alájà Búkáyà tó mi, ọmọ balógun ní ìlú Ìlórí, ọmọ balógun. Aṣíwájú wà lójú ìtàkùn, ọmọ balógun. Lójú ìtàkùn, òbí rẹ̀ máa tàn ọmọ balógun. Ẹni bá tàn ọmọ balógun, nígbà ìyá lọ́dún, ẹ̀fẹ̀ mi ìyá lọ́dún. Òbí rẹ̀ máa tàn ọmọ balógun. Ẹni bá tàn ọmọ balógun, ọmọ aláwọ̀ ìgbà mi ìyá lọ́dún. Gbogbo wà sí mi ẹ̀fẹ̀ mi ìyá lọ́dún. Olùkọ́ ọ̀gá náà ò máa ń wò lọ́wọ́. Ọ̀gá náà ò máa wò ọ̀gá náà gbogbo wà sí mi. Pẹ̀lú Alájà Búkáyà tó mi.